Awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ka lè ṣàlàáfíà ní mo bá yín. Mo kí gbogbo yín o. Thank you. Always subscribe. Thank you so much. Ọlọ́run ní jẹ́ arógun ikú òjijì. Ọlọ́run ní jẹ́ arógun ikú òjijì. Ọlọ́run dẹ̀ ní ṣe wá ní opó ayé. Ọlọ́run ní ṣe wá ní opó ayé. Ẹ mọ̀ mí ní opó ayé. Opó ayé ni èèyàn tí ó ní ọkọ bíi pé kò ní ọkọ, àbí obìnrin tó níyàwó bí ẹni pé kò níyàwó, àwọn là ń pè ní opó ayé. A lè rẹ́bọ̀ mú dà wọn nà. Ọlọ́run ní jẹ́ ká rógun ẹ̀. Òun ni tí obìnrin bá ní ọkọ tí ọkọ wà responsible, tó sì níyàwó tíyàwó wà responsible. Nítorí náà mi ò ní sọ púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn ju pé in as much as ẹ ti di ọkọ àyàwó, ẹ wà responsible for each other. Ẹ wà responsible for waiting for each other. No matter nǹkan tó bá ń dúró yín níta, ẹ wà responsible. Ẹ step up to your games. Ṣóyè yín àti ọkùnrin ni àti obìnrin ni. No matter nǹkan tó bá ń dúró yín níta, ẹ step up to your games. Nítorí pé kí ni tí ẹ bá fi bẹ́ẹ̀ nǹkan kò ní béèrè lọ́wọ́ yín, ó possible kí àwọn ọmọ yín náà jẹ́ ń bẹ̀. Yes, kó possible pé àwọn ọmọ yín náà jẹ́ ń bẹ̀ lọ́jọ́ iwájú. Ọ̀rọ̀ yẹn ò ní ju bẹ́ẹ̀ yẹn lọ ní side yẹn. Dẹ́ni tí ìpele kejì, òun ni pé ṣé ẹ mọ̀ pé a máa ń sọ pé àwọn ọkùnrin ní oore ọ̀fẹ́ tí wọ́n bá ń fẹ́ ìyàwó ní ìsìn, tí wọ́n bá fẹ́ ìyàwó kan sìn tó di pé wọ́n ti ṣe 10 years 5 years tí ìyàwó yẹn ò wà òkè mọ́, àbí tí ọkọ náà rí pé àbí tí ìyàwó náà rí pé ọkọ ò wà òkè inú ilé mọ́, tí ọkọ náà sì rí pé ẹ understand nǹkan tí mo sọ, táwọn méjèèjì ò step up to their games anymore. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin Ọlọ́run fún bí society wa ṣe wà, mi ní sọ pé Ọlọ́run bí society ṣe wà and everything àti àwọn ìwé mímọ́, oore ọ̀fẹ́ wà fún ọkùnrin láti sọ pé òun lọ fẹ́ ìyàwó mi, tó jẹ́ pé ó dẹ̀ lè kódà tó bá ní lucky gan ó lè fẹ́ new chances as in obìnrin tí èèyàn kan kò tí ì fọwọ́ tẹ̀ ó lè fẹ́. Ibi tí Ọlọ́run fún ọkùnrin lórí ọ̀fẹ́ dé nìyẹn, jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn. But obìnrin kò kí ń wọ́pọ̀, kò wọ́pọ̀ fóbìnrin, kò wọ́pọ̀ kí obìnrin sọ wípé ọkọ mi ò ṣe o, jẹ́ mọ́wọ́ mú ẹlòmíì. Kò wọ́pọ̀ torí pé kí ni tóbìnrin bá ti marry wọ́n á fi wò pa eléyìí ti marry, ó ti di second class, ó ti di kíní kan class. Ẹ bí wọ́n ṣe ṣe yẹn kò easily rí fún obìnrin pé ó mọ sábà rí choice ẹ̀ after tó bá ti marry tẹ́lẹ̀, kò kí ń sábà rí bẹ́ẹ̀. Ṣóyè yín bẹ́ẹ̀ yẹn. Ọkùnrin tó bá ní owó rẹ̀ lọ́wọ́ tó standard tó dúró dáadáa ọmọkùnrin, ó sì lè fi ọmọ yunifásitì girls. Nísìn àwọn ọkùnrin míì gan wọn ò ready láti fẹ́ ìyàwó, bẹ́ẹ̀ wọ́n ti máa ń ṣe àwẹ̀ àti tá a pè ní haram, wọ́n ti máa ń ṣe tó jẹ́ pé anybody ò dẹ̀ ní sọ anything tí society ò rí as anything. But as per married woman, ká tiẹ̀ sọ wípé ọkọ rẹ̀ gan ò wá mọ́ 20 years, ọkọ ò wá mọ́, wọ́n sì ń wò pé eléyìí ó sì lọ kọ́kọ́ rò divorce ẹ̀. Tí wọ́n bá rí ibi tí ò ti da, wọ́n á ní obìnrin ṣe ṣìnà. So society àyò gba obìnrin láti wà involve nínú nǹkan bẹ́ẹ̀ yẹn. So níbi tí mò ń lọ sí, tá a bá wá rí obìnrin tó jẹ́ pé ọkọ rẹ̀ ò step up to the games, ọkọ náà rí pé ìyàwó náà step up to games, wọn ò match ara wọn, wọ́n fi pa àwọn match ara wọn, wọ́n communicate títí wọn ò draw ẹ̀. Ìyàwó ọkọ ó enjoy ara ẹ̀ ń ta, you understand, ó rí àwọn ọmọ tó ń ṣe pẹ̀lú wọn ta, tó fi ń pòun bí happy. Ìyàwó she's not happy, ó ti pè ọkọ pé òtútù ìfẹ́ ń pa òun, ọkọ láfẹ̀ over pé òun ti tòun o, òun rí obìnrin kan tó ń take care of níta. Tí wọn náà bá rí èèyàn kan tí wọ́n máa take care níta, no problem. Irú obìnrin bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ ń gbọ́ mi, kí la fẹ́ advice ẹ̀? Ṣóyè yín, ó ti fa ọkọ ẹ̀ pé kí ló wà ń bẹ̀, jẹ́ a balance ẹ̀ up. Mo sì nífẹ̀ẹ́, a sì lè work something out.
but because ọkọ yẹn ti ń ṣe kíní kan ta ó ti ń dùn mọ́ ṣá ìyàwó rẹ̀ attention ẹ̀ mọ́ òtútù fẹ́ ń pa ìyàwó kí la fẹ́ kírú ìyàwó bẹ́ẹ̀ yẹn ṣe. èmi sọ níwájú mo ní society ò gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀yin àlè social media ìyẹn lè get into trouble, it's not okay. Àlè náà làlè ń jẹ́ either outside and inside. Ẹ dákun ẹ̀yin tó bá wà bẹ̀rẹ̀ kí la fẹ́ sọ fún obìnrin báyìí. Nǹkan tó mi fẹ́ sọ fún obìnrin báyìí ni pé at least ó ti bí ọmọ, nínú àwọn ọmọ tó bí kó mọ wò kan kó mọ not even ọ̀kan kó mọ wo gbogbo as ọkọ ẹ̀ kó mọ wò wọ́n bí ọkọ ẹ̀ in as much as tó tó ń rí àwọn ọmọ yẹn kó mọ jẹ́ káwọn ọmọ yẹn mọ fún ní happiness kó mọ jẹ́ kó mọ fún ní happiness kó divert kó mú attention ẹ̀ kúrò ní though it's not okay, it's not fair, but tí obìnrin ò bá fẹ́ tẹ́ sí yàtọ̀ sí títẹ̀ tinúlé tó bá fẹ́ lọ tẹ́ sí lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké ta tó sì ti draw attention ọkọ tí ò rí ṣóyè yín because bá a bá sọ pé kíyàn bá ṣe oògùn gan irú oògùn gbígbé yẹn tètè jẹ ó bá máa jẹ gan máa jẹ sódì àfàmọ́ kán mọ́ gbé tó máa pa ọkọ léèyàn lọ́wọ́ then at the end tó bá tiẹ̀ jẹ́ gan orí ọmọ ló máa bounce back lọ́jọ́ iwájú ẹ fílẹ̀ jẹ́ gbogbo ẹ flow naturally although irú decision bá is not fair on women but òjìkan tá a máa sọ ni pé because àlẹ́ sọ fún àwọn ọkùnrin yẹn náà pé pàtíyàwó yóò ti nífẹ̀ẹ́ yín mọ́ ẹ̀yin náà ẹ mọ́ wojú àwọn ọmọ but kò sí nǹkan tá a fẹ́ ṣe this is how the society is. A máa sọ fún àwọn obìnrin yẹn ni pé ẹ mọ́ wojú àwọn ọmọ yín divert, there's a lot of things we gain in future. Ẹ divert attention yín kúrò lórí ọkọ mi ẹgbélébò mi tó wà more like profitable ṣóyè yín ẹgbélébò mi tó wà more profitable ní ẹ̀yin obìnrin tẹ́ bá find ara yín nínú condition yẹn ẹgbélébò mi ẹgbé lórí àwọn ọmọ gbé lórí ara ẹ máa ṣe something good ẹ máa ṣe nǹkan tó tẹ́ máa nífẹ̀ẹ́ sí so ó dẹ̀ wá lè wọ Ọlọ́run lọ́la tó bá ti pẹ́ jù kí ọkọ kó sọjí yes ọmọ sọjí wọ́n wá padà wálé. That is just my advice because tá bá sọ wípé yẹ ọkọ mi kò gba tèmi mọ́ èmi náà kí n mọ̀ ṣe ní ẹlòmíì ta kí n mọ̀ ṣe àwọn ọmọ yẹn ń ta ó ti sọ́rú kínní náà rí ìyẹn ó possible pa àwọn ọmọ tí yẹn máa ṣe ń ta yẹn àbí náà fẹ́ ṣe ń ta yẹn kí wọ́n fúnyàn níṣó kí wọ́n lọ gbá yẹn bí tó ti gbé dáa you understand kì í ṣe pé nípa ìbálòpọ̀ ni mo sọ o nípa ẹmọ gbogbo ẹ ṣe dàrú ní gbogbo ìgbésí ayé nìsín kó wọ́n lè mọ torí pé ẹ ti lọ ṣe nǹkan papọ̀ kán mọ̀ fi máa disgrace ẹ kán mọ̀ fi máa gbowó lọ́wọ́ ẹ kán mọ̀ fi máa yẹ̀yẹ́ rẹ torí àwọn ọmọ ń kọ́ mo mọ̀ pé ó hard but pẹ̀lú gbogbo ilé ẹ̀yin ọkùnrin ṣé ẹ tẹ́ bá ní ká wá jòkúlẹ̀ ká wá rò ṣé mọ̀ pé it is not being fair on the women so ìwọ tó bá níyàwó ńlé ẹ ṣètọ́jú àwọn obìnrin yìí ẹ mọ̀ fojú àwọn obìnrin yìí ráre ẹ̀yin ìyá ẹ mẹ́nu kúrò ní pé mi ṣe tó bá ṣe ó ti síta táàmù tó bá fẹ́ nídìí ẹ̀ ó ti bọ́ ẹ mọ̀ àmọ́ wà ńlẹ̀ bísínẹ́sì wà ńlẹ̀ ìyẹn kọ́ ló ń ṣe yín nǹkan tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú yín òun ni pé ẹ fìpẹ́ ti dàgbà rárá beauty is in the heart ẹ tọ́jú ara yín ẹ nífẹ̀ẹ́ yín ẹ jẹ oúnjẹ tó dáa ẹ exercise tẹ́ bá lè lọ fíìlì ẹ máa lọ sí exercise once in a week choose to do something kí ó máa jẹ́ kẹ́ shade weight díẹ̀ ẹ fine ẹ jẹun tó dáa love yourself tẹ́ bá ti wà flexible ẹ rí i pé ẹ ní wà sluggish tẹ́ bá dẹ̀ wà sluggish ẹ rí i pé ẹ nífẹ̀ẹ́ láti súnmọ́ ọkọ yín ṣóyè yín ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is on point by 2 using my words for others. Ẹ̀yin obìnrin bèbè wà wọ́n bá fẹ́ ra bèbè tó ló ń jẹ́ nú ṣóyè yín bèbè lèyí ó tún wá ní oúnjẹ nú bèbè onímàláka. This is on point by 2 using my words for others. Bye for now.